ẹ wò ó àábì ìhùwà kan níjọ́ náà tó gbẹnu tátọ́ lágbára fún ọkọ rẹ̀ ẹni kí ló ṣe ẹ̀jẹ̀ ń dó. ojú oró mo dé lónìí ajílékè omi òṣìbàtà mo dé lónìí ajílékè odò ìgbà ọkọ ń lérí páwọn ó pòkè òkè ọjà òkè òmu òkè ní rẹyìn gbogbo wọn ìgbà àdápéjọ wọn láwọn ó pòkè òkè ọjà òkè òmu òkè ní ọrẹyìn gbogbo wọn gbogbo wa tó ń gbọ́ mi tó ń wò mí agbára Ọlọ́run ọba mi ìwọ ló rẹyìn gbogbo ọ̀tá rẹ pátápátá korogodo. alágbàdé ọ̀rọ̀ mo tún ti balẹ̀ sórí ètò lónìí bí ìṣe mi ò ètò ẹ bá wa dá sí i. wọ́n fẹ́ kí gbogbo wọn mọ̀ pé ilé ayé tá a wà yìí kéré o. bẹ́ẹ̀ gbogbo ohun yòówù tá a bá ń ṣe láyé ẹ jẹ́ ká máa fi sùúrù sí i. àábìyìn kan ní òní sùúrù tó padà di àkóbá ńláńlá fún un. àtọmọdé àtàgbà wọn ń dọ̀bálẹ̀ níwájú ọkọ rẹ̀ pé mọ̀ dákun ọba wa gbà á àgùn yìí ní láyéláyé o. ó léwí ojú omi ò ní jàjẹ́ wẹ̀yìn pé ohun tó ti lọ ni kò tún lè padà mọ́ láyéláyé. ẹ̀ ń bi mí pé kí ló dé kí làábì í ṣe kí ló fàdí ọ̀rọ̀ ẹgbẹ́ pèrè tẹ̀dí o ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan kan fìdílé ká tún jọ jẹ mùdùmúdù ètò ẹ bá wà dá sí i ẹ wò ó mo sì ń bọ̀. ẹyẹ bí ọ̀kí ò sí nígbó. Gbàyídá FM. ọba bí Ọlọ́run kò sí. ọtún kí wa káàbọ̀ padà sórí ètò ẹ bá wa dá sí i. ìwọ náà bá ń fọ́lọ́ péèjì yìí kó lè máa bá a gbádùn ẹ. dákun bá ń láìkì bá ń share wọ́n bá di bíi comment section náà ká tó jọ fìdúlù dí. ìbànújẹ́ ò ní kèmí àti ẹ lágbára ọba mi àláwùrà. àákùn èyí tẹnu bọ̀rọ̀ olóhùn àtìyàwó òun àwọn ríra àwọn sì gbéra àwọn sílé. ó ní gbogbo owó tóun ní pátápátá ń lòun ná lọ́jọ́ ìgbéyàwó láti lè múyàwó yìí lárinrin kó ládùn. láwọn ṣègbéyàwó lóòótọ́ ayé gbọ́ ọ̀run sì mọ̀. àbùké wa gbọ́mọ lọ́wọ́ àárọ̀ wa ti gbọ́nkú ẹ̀ṣẹ̀ oní gbogbo àwọn tó wá ni wọ́n jẹ wọ́n mú o wọ́n sì dúpẹ́ lọ́nà tó papọ̀ jù. ọlẹ́bùn tíyàwó òun rí lọ́jọ́ ìgbéyàwó yìí àfọkọ̀ kó lọ lé ni. Ọlọ́run ọba mi o gbogbo ìgbéyàwó tó ti sopọ̀ lórílẹ̀ tá a wà yìí èyí tí wọ́n ti sopọ̀ lọ́jọ́ pípẹ́ èyí tí wọ́n ń sopọ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí yìí àtèyí tẹ̀ ń múra àti sopọ̀ agbára Ọlọ́run ọba mi kò ní í tú láéláé ẹ bá mi ṣàmì ẹ̀ wìtìwìtì. ẹ wò ó ẹ̀yin èèyàn tèmi èmi náà èèyàn ti yín. àwọn àgbábọ̀ wọn lẹ́ni tí ìfẹ́ ni báyìí wò rẹ ni débi tí ó wò ṣe ẹni. àákùnrin ní lẹ́yìn ìgbéyàwó ọdún kẹ́ni mà lọ ọdún kejì lọ ọdún kẹta lọ ọdún kẹrin lọ títí ó fi dọdún ọlọ́jọ́ gbọrọgbọ. àákùnrin ní gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí lòun ń bọ lọ́wọ́n ọba mi pa lọ́hùn mọ̀ fáwọn lọ́mọ o. gbogbo òwò tó ń rawọ́ ọmọ sọ́ba mi àláwùrà mo ṣe é ládùúrà fún ọ pé ọlẹ̀ ayọ̀ kò sọ nínú rẹ. ọmọ ọdùnnú ọmọ àgbéjọ ọmọ àgbéyọ kọ́lọ́run ọba mi bá mi jogún rẹ fún ẹ bá mi jàgùdà mi wìtìwìtì. ẹ wò ó nǹkan kan ń dún nìyẹn yìí ẹni ọ bá kàn ló mọ̀ o. ńgbà ọ yá ọkàn ábìyín ọgbà mọ́ ẹkúkú mọ àwọn obìnrin wa wọ́n mọ ọgbọ̀n jówéjówé nípa ti ṣèyí ìpé gbogbo àwọn mọ̀lẹ́bí ọkọ ti máa sọ fóun lòun ò pé òun lòun fa sábàbí àìlóyún. ọkàn ákùnrin náà ò gbà á mọ̀ ìjó ti dọ́ àdọ́dọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ àjọsọ ìmọ̀ràn dìmọ̀ràn àjọgbà.
gbọ́ yá ló di ọ̀sán ọjọ́ kan àábì ìbá kú lóró fọ́kọ ẹ̀ pé ìyá àmàfọwọ́lẹ́rìn yìí mà tó bò láṣẹ ọ̀rọ̀ yìí bá líle lára ọkọ rẹ̀ ọkọ yìí fara kí fún un pé tí èmi àti ẹ làjọ ń wọ́mọ tí mo dúró ni àbí mo sùn àbí mo kẹ̀rẹ̀ gbogbo èrò arábìnrin ni pé bí sí ń jó òun lára kọ́ ní ń jó ọkọ òun ẹ wò ó àábì ìhùwà kan níjọ́ náà tó gbẹnu tátọ́ lágbára fún ọkọ rẹ̀ ẹni kí ló ṣe ẹ̀jẹ̀ ǹdókè lọ́hùn ni mo ṣì ń padà bọ̀ Gbaida FM náà láwà ó níbi tí pabambarì ètò ti ń lérura wọn ẹ wò ó nǹkan kan ń dún nìyà. Gbaida FM náà láwà ó ọba bí ọlọ́run ò sí lérí ètò ẹ bá wa dá sí náà ńlẹ̀ ń gbá lọ́wọ́lọ́wọ́ àábì ìhùwà tó mú ọkọ rẹ̀ bínú ó bù lásàsọ pé ọ̀fẹ́ sọ mí dàgàn ni ọ̀fẹ́ sọ mí dejò tó kọjá lórí àpáta tí ò nípa ṣùgbọ́n pẹ̀lú sùúrù bọ́kọ̀ yìí ṣe bínú tó kàkà tó yẹ kó síwọ́lú ìyàwó ẹ̀ ọbọ̀tà ni gbọ́ ìyá tọrọ nínú àwọn méjèèjì wọ́n tún kọ́ mọ́ lòbọ́ wọ́n tún bá lọ́kọláya wọn lọ ẹ̀yẹ́ èyẹ̀mí èmi náà èyẹ̀ ti yín bọ́ọ̀ bá ń bá mi pàdé fúngbà àkọ́kọ́ àbó ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ dákun bá ń fọ́lò péèjì yìí kó lè máa gbádùn mi sí i bá ń láìkì bá ń ṣíẹ̀ bá ń kọ́mẹ̀tì rẹ̀ kí gbogbo owó tún lè bá àkọ́gbọ́n níbi tààkùnrin àti tààbì tí mò ń sọ̀rọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ fún yín yìí ìkànkàn ń dún níyàn o aburú òní kèmí àti ẹ láyéláyé bá mi sàmí ẹ wètèwètè ńgbọ́ yá lẹ́yìn ìgbà tí gbèrègbè tífẹ̀ wọn ń dá márámárá àákùnrin ìfura pé bíyàwó òun bá ti jáde a máa pẹ́ kó tó wọlé ibi tó sì ń dágbére fóun ni pé òun ń lọ ọ̀dọ̀ àwọn òbí ìhun jẹ́yìn a lè sọ pé kíyàwó ọmọ lọ yọjú sáwọn òbí rẹ̀ bí ẹ̀rí pọ́dọ̀ tí ò lè wọ̀ tí ò sì lè ṣe ni àápọn yìí bẹ̀rẹ̀ sí ní kì í nílọ pé ilá rẹ̀ máa ti ń gajò nírè lọ fúlẹ́ńgẹ́ yìí máa ti ń pọ̀ ẹ̀yìn tèmi ń gbò ó dijọ́ kan ni wọ́n bá gbé ọkọ̀ dé o eyín àwọn mọ̀lẹ́bí ìyàwó ẹni kí ni wọ́n wá fọkọ̀ sí ẹni kí ni dí ọkọ̀ ó wù mí kí n bọ́rọ̀ yìí délẹ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n àkókò tí kò mí ń papá mọ́ra ẹ wò ó títí ìgbà tá a tún máa pàdé lórí ètò ẹ bá wa dá sí i ní Gbaida FM ọba bíi ọlọ́run ò sí ẹ dákun ẹ kú ojú lọ́nà o ọkọ ní àbẹ́rẹ́ àkóyàn àbẹ́rẹ́ alágbẹ̀dẹ ọ̀rọ̀ ń lorúkọ tí mi jẹ́ bẹ́ẹ̀ pè mí ń sáláfí akéwì bẹ́ẹ̀ lẹ́ẹ̀sì sọ ìjà títí ìgbà tá a tún máa pàdé lórí ètò yìí ààrẹ làámi àdá o èmi àti yín ò ní dárìn láyéláyé ẹ bá mi sàmí ẹ. Gbaida FM.